ó ṣe o ìbẹ̀rùbojo tún ti gbilẹ̀ ní ìpínlẹ̀ Borno báyìí. Àwọn agbésùmọ̀mí agbébọnjà agbénilórí dànù wọ́n gé orí àgbẹ̀ Mẹtala sínú oko. Àwọn aráàlú kan wọ́n tún ti wà ní inú ṣìbálásìbolo ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ Borno lẹ́yìn tí àwọn ọmọ ikọ̀ agbésùmọ̀mí kan tó ṣekú pa àwọn àgbẹ̀ Mẹtala nínú oko wọn. Ìgbà kejì rèé láàrin ọdún mẹ́ta tí irú ìṣẹ̀lẹ̀ yìí yóò wáyé. Àwọn tó mórí bọ́ nínú ìkọlù ọ̀hún ni wọ́n ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lóríṣiríṣi nígbà tí wọ́n ń ṣàlàyé lọ́lọ́kan òjọ̀kan fún àwọn akọ̀ròyìn wípé àwọn agbésùmọ̀mí wọ́n gé àwọn àgbẹ̀ Mẹtala lórí dànù nínú oko wọn. Lọ́jọ́ Ajé ni wọ́n sin òkú àwọn àgbẹ̀ tí wọ́n gé lórí dànù yìí ní ìlú kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Sambamari, agbègbè táwọn tí wọ́n ti ń dáko ìrẹsì tí wọ́n pọ̀ sí jùlọ ní ìpínlẹ̀ Maiduguri. Ìlú náà ló tó bí kìlómítà 25 sí Maiduguri tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Borno. Àwọn olùgbé sọ pé àwọn àgbẹ̀ náà tí wọ́n wá láti abúlé Kozibe àti Katuti wọ́n lu nǹkan oníwóró lọ́wọ́ ni àwọn agbésùmọ̀mí yìí ṣàdédé yọ sí wọn nínú oko wọn. Wọ́n kó ara wọn wá ní ìsọ̀rí wọ́n sì ń yọ jáde lọ́nà oríṣiríṣi láti gba ọ̀nà mọ́ àwọn àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n má bàa ráyè sá lọ. Bẹ́ẹ̀ ni àgbẹ̀ kan tó mórí bọ́ ó ṣàlàyé fún ikọ̀ akọ̀ròyìn wípé àwọn ń lo ráìsì lọ́wọ́ àti àwọn nǹkan oníwóró míì ni àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n yọ dé. A sọ pé bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú ni ìkọlù náà wáyé àti wípé àwọn sì ń wá àwọn ènìyàn kan tó di àwátì nínú ìkọlù ọ̀hún. Ahmed Kali, olùgbé Sambamani, ó sọ pé a ò lè sọ bóyá àwọn Boko Haram tó wá gé orí àwọn ènìyàn yìí ni ó jí àwọn tí à ń wá yìí gbé o, ṣùgbọ́n à ń wá wọn. Ọ̀kan lára àwọn fìjìláńtè tí kò fẹ́ kí àwọn akọ̀ròyìn fi orúkọ òun léde ló jábọ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn agbésùmọ̀mí yìí wọ́n ti kọ́kọ́ pa alùpùpù wọn mọ́ nínú igbó tí àwọn àgbẹ̀ tí wọn ò fi ní mọ̀ wípé àwọn agbésùmọ̀mí ló ń bọ̀ wá tí wọ́n sì yọ sí wọn lórí ìjàfù àti lójijì. Nínú ìkọlù mìíràn tó wáyé ní ìjọba ìbílẹ̀ Mama lọ́jọ́ Àìkú yìí kan náà, Boko Haram ṣekú pa bàbá olóko kan tó sì jí àwọn ọmọ òṣìṣẹ́ 4 tí bàbá olóko ọ̀hún fi ń ṣiṣẹ́, ó jí wọn gbé lọ. Àwọn àgbẹ̀ lágbègbè Sambamari tí ìkọlù yìí ti ń wáyé tún ti bẹ̀rẹ̀ sí ní jáyà nítorí irúfẹ́ ìkọlù yìí tó ń wáyé ní ọdún 7 sẹ́yìn. Nínú ìkọlù tó wáyé nígbà náà lọ́hùn-ún ó gba àwọn àgbẹ̀ lásìkò díẹ̀, kódà ó tó bí ọdún kan gbáko kí wọ́n tó padà síbi oko ìrẹsì wọn. Ìdí sì ni wípé àwọn tí wọ́n ń ṣe ìkọlù tí wọ́n jí àwọn ni Boko Haram, àti wípé àwọn àgbẹ̀ tí wọ́n pa ní ọdún 2 sẹ́yìn ó tó 100 níye tí wọ́n pa. Sambamari jẹ́ ibì kan tí àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin ìrẹsì àti oríṣiríṣi àwọn nǹkan oníwóró tí wọ́n pọ̀ sí jùlọ ní ìpínlẹ̀ Borno nítorí wípé wọ́n ní ilẹ̀ ẹbẹ̀ ó jíire àti wípé púpọ̀ wọn ló gbára lé ìjẹ ìmu láti di à ń ta ìrẹsì àti à ń gbin ìrẹsì. Ìròyìn tó tó wa lọ́wọ́ láìpẹ́ yìí ni wípé ikọ̀ ọmọ ogun Nàìjíríà àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n ti ríbi dènà ìkọlù kan tí àwọn ikọ̀ Boko Haram fẹ́ ṣe sí ìpínlẹ̀ Kano ní nǹkan bíi ọjọ́ 2 sẹ́yìn ní ìjọba ìbílẹ̀ Kinzawa ní Kano ni wọ́n ti ṣe ìkọlù yìí tí wọ́n sì náà wọ́ gan àwọn tí wọ́n fẹ́ ṣe ìkọlù yìí ní ọjọ́ Àbámẹ́ta tó ré kọjá. Ọwọ́ ti àwọn 2 nínú ikọ̀ Boko Haram tí wọ́n fẹ́ ṣe ìkọlù ní ìpínlẹ̀ Kano. Àmọ́ ṣá o, títí tí a fi ń kó ìròyìn yìí jọ àti ìmọ̀ bóyá ọwọ́ ti tẹ àwọn tí wọ́n gbé àwọn àgbẹ̀ Mẹtala lórí ní ìpínlẹ̀ Borno. Ó ṣe o, àwọn ará ìlú ti wà nínú ìpayínkeke àti ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ Borno báyìí. Àwọn Boko Haram wọ́n gé àgbẹ̀ Mẹtala lórí dànù sínú oko wọn.